Ní orúkọ Jésù Kristi la kí wa káàbọ̀ sínú ìsìn ọjọ́ ìsinmi tòní. A sì gbàdúrà wípé Jésù Kristi Olúwa wa yóò bá wa pàdé lónìí. A ó bẹ̀rẹ̀ sèyí nígbà tí a máa kọrin láti inú ìwé orin mímọ́, orin 406. Ṣùgbọ́n òpin ohun gbogbo kù sí dẹ̀dẹ̀. Nítorí náà kí ẹ̀yin kí ó wà ní àìrékọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Bí a ti tọ̀ Ọlọ́run mímọ́ wá, a rí pé a ti dẹ́ṣẹ̀, a sì ti kùnà ògo rẹ̀. Nítorí náà ẹ jẹ́ kí a fi ìrẹ̀lẹ̀ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa fún un ní ìkúnlẹ̀, kí a sì máa wí pé Ọlọ́run onídàájọ́ òdodo àti bàbá aláàánú, a jẹ́wọ́ pé a ti dẹ́ṣẹ̀ sí ọ ní èrò, ọ̀rọ̀ àti ìṣe. A gbà pé àwa ni ó fa ẹ̀ṣẹ̀ tí a dá. Ṣàánú fún wa, a bẹ̀bẹ̀, kí o sì dáríjì wá nípa ìfẹ́ tí o ní sí wa nínú Jésù Kristi, ẹni nítorí wa tí ó kú tí ó sì jíǹde, fún wa ní ìrònúpìwàdà tòótọ́ nípa agbára ẹ̀mí mímọ́ rẹ. Kí o fún wa láti kọ àwọn ọ̀nà búburú wa sílẹ̀, kí a sì sìn ọ́ ní ọ̀tún ìwà. A béèrè èyí nípasẹ̀ Olúwa wa Jésù Kristi. Àmín. Kí Olódùmarè àti Ọlọ́run aláàánú fún yín ní ìdáríjì àti ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín gbogbo. Kó fún yín ní ààyè láti tún ìwà ayé yín ṣe. Kí ó sì fún yín ní oore ọ̀fẹ́ àti ìtùnú ẹ̀mí mímọ́ rẹ̀. Nígbàtí a mọ̀ pé Ọlọ́run ti dáríjì wá nítorí Jésù, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú fún wa, ẹ jẹ́ kí a júbà rẹ̀, kí a sì máa wí pé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó ní orí ìtẹ́ àti ọ̀dọ́ àgùntàn náà. Àmín. Ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti ọlá, agbára àti ipá ni fún Ọlọ́run wa láé àti láéláé. Àmín. Ìwọ ti ṣe rere sí àwọn ìránṣẹ́ rẹ, Olúwa. Ìbùkún ni fún ọ, Olúwa. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí wa ní ẹsẹ̀. Sáàmù ìkejìdínlọ́gọ́fà, Psalm 118. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí Ísírẹ́lì kí ó wí nísinsìnyí pé àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí ará ilé Árónì kí ó wí nísinsìnyí pé àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí àwọn tí ó bẹ̀rù Olúwa kí ó wí nísinsìnyí pé àánú rẹ̀ dúró láéláé. Mo ké pe Olúwa nínú ìpọ́njú, Olúwa sì dá mi lóhùn ní ibi ààyè ńlá. Olúwa ń bẹ fún mi, èmi kì yóò bẹ̀rù. Kí ni ènìyàn lè ṣe sí mi? Olúwa ń bẹ fún mi pẹ̀lú àwọn tí ń ràn mí lọ́wọ́. Nítorí náà ni èmi ó ṣe rí ìfẹ́ mi lórí àwọn tí ó kórìíra mi. Ó yá láti gbẹ́kẹ̀lé Olúwa ju àti gbẹ́kẹ̀lé ènìyàn lọ. Ó yá láti gbẹ́kẹ̀lé Olúwa ju àti gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé lọ. Gbogbo àwọn orílẹ̀-èdè yí mi káàkiri, ṣùgbọ́n ní orúkọ Olúwa èmi ó pa wọ́n run. Wọ́n yí mi káàkiri ní tòótọ́, wọ́n yí mi káàkiri, ṣùgbọ́n ní orúkọ Olúwa èmi ó pa wọ́n run. Wọ́n yí mi káàkiri bí oyin,
a sì pa wọ́n bí iná ẹ̀gún ní orúkọ Olúwa, èmi ó sì pa wọ́n run. Ìwọ ti mì mí gidigidi kí èmi kí ó lè ṣubú, ṣùgbọ́n Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ní agbára àti orin mi, ó sì di ìgbàlà mi. Ìró ayọ̀ àti ìṣẹ́gun bẹ nínú àgọ́ àwọn olódodo. Ọwọ́ ọ̀tún Olúwa ni agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Ọwọ́ ọ̀tún Olúwa ni agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Èmi kì yóò kú bí kì ó ṣe yíyè, kí èmi kí ó sì máa ròyìn iṣẹ́ Olúwa. Ẹ̀kọ́ kíkà. Ìhìnrere gẹ́gẹ́ bí a ti ti ọwọ́ Mátíù kọ sílẹ̀, orí 25, bẹ̀rẹ̀ kíkà ní ẹsẹ̀ 14. Nítorí ìjọba ọ̀run dàbí ọkùnrin kan tí ó ń lọ sí àjò, ẹni tí ó pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, ó sì kó ẹrù rẹ̀ fún wọn. Ó sì fi tálẹ́ǹtì 5 fún ọ̀kan, ó fi 2 fún ẹnì kejì, àti 1 fún ẹnì kẹta. Ó fi fún olúkálùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí. Lẹ́sẹ̀ kan náà, ó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n. Nígbà náà ni èyí tí ó gba tálẹ́ǹtì 5 lọ, ó fi tirẹ̀ ṣòwò, ó sì jèrè tálẹ́ǹtì 5 mìíràn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ó gba 2, òun pẹ̀lú sì jèrè 2 mìíràn. Ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ, ó wa ilẹ̀, ó sì rí owó olúwa rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó pẹ́ títí, olúwa àwọn ọmọ ọ̀dọ̀ wọn ní dé, ó bá wọn ṣírò. Èyí tí ó gba tálẹ́ǹtì 5 sì wá, ó sì mú tálẹ́ǹtì 5 mìíràn wá pẹ̀lú. Ó wí pé, olúwa, ìwọ fi tálẹ́ǹtì 5 fún mi, sì wò ó, mo jèrè tálẹ́ǹtì 5 mìíràn. Olúwa rẹ̀ sì wí fún un pé, o ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi ó mú ọ ṣe olórí ohun púpọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì 2 pẹ̀lú sì wá, ó wí pé, olúwa, ìwọ fi tálẹ́ǹtì 2 fún mi, wò ó, mo jèrè tálẹ́ǹtì 2 mìíràn. Olúwa rẹ̀ sì wí fún un pé, o ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi ó mú ọ ṣe olórí ohun púpọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì kan sì wá, ó ní, olúwa, mo mọ̀ pé ohun rere ènìyàn ni ìwọ í ṣe. Ìwọ ń kórè níbi tí ìwọ kò gbé fúnrúgbìn sí, ìwọ sì ń ṣà níbi tí ìwọ kò fẹ́ ká sí. Èmi sì bẹ̀rù, mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ nínú ilẹ̀. Wò ó, nǹkan rẹ nìyí. Olúwa rẹ̀ sì dáhùn, ó sì wí fún un pé, ìwọ ọmọ ọ̀dọ̀ búburú àti onílọ́ra, ìwọ mọ̀ pé èmi ń kórè níbi tí èmi kò fúnrúgbìn sí, èmi sì ń ṣà níbi tí èmi kò fẹ́ ká sí. Nítorí náà ìwọ ìbá fi owó mi sí ọwọ́ àwọn tí ń powó dá. Nígbà tí èmi bá dé, èmi ìbá sì gba nǹkan mi pẹ̀lú èlé. Nítorí náà ẹ gba tálẹ́ǹtì náà lé ọwọ́ rẹ̀, ẹ sì fi fún ẹni tí ó ní tálẹ́ǹtì 10. Nítorí ẹnikẹ́ni tí ó bá ní, lè a ó fi fún, yóò sì ní lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n lé ọwọ́ ẹni tí kò ní, lè a ó tilẹ̀ gba èyí tí ó ní,
ẹ sì gbé aláìlérè ọmọ ọ̀dọ̀ náà sọ sínú òkùnkùn lóde. Níbẹ̀ ni ẹkún òun ìpayín keke yóò gbé wà. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Olúwa, gẹ́gẹ́ bí ẹbí kan nínú Kristi, ẹ jẹ́ ká jùmọ̀ jẹ́wọ́ òtítọ́ ìgbàgbọ́ wa. Mo gba Ọlọ́run Baba Olódùmarè gbọ́, ẹlẹ́dàá ọ̀run ayé. Mo gba Jésù Kristi gbọ́, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo Olúwa wa, ẹni tí a fi ẹ̀mí mímọ́ lóyún, ẹni tí a bí nínú Màríà wúndíá. Ó jìyà lọ́wọ́ Pọ́ntù Pílátù, ẹni tí a kàn mọ́ àgbélébùú, ẹni tí ó kú tí a sì sin. Ó sọ̀kalẹ̀ rẹ ipò kú ní ọjọ́ kẹta. Ó jíǹde kúrò nínú òkú, ó re òkè ọ̀run, ó sì jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Baba Olódùmarè. Níbẹ̀ ni yóò ti wá ṣe ìdájọ́ ààyè àti òkú. Mo gbà ẹ̀mí mímọ́ gbọ́, ìjọ mímọ́ ènìyàn Ọlọ́run, ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀, àjíǹde kúrò nínú òkú àti ìyè tí kò ní pẹ̀kun. Àmín. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Àdúrà fún ọ̀sẹ̀ yìí. Ọlọ́run Olódùmarè, ìwọ tí ó dá wa fún ara rẹ, tí ọkàn wa kò sí ìsinmi títí a ó fi rí ìsinmi ní ọ̀dọ̀ rẹ, kọ́ wa kí a lè fi ara wa fún ìsìn rẹ, pé ní ìhín yìí kí a lè ní àlàáfíà rẹ àti ní ayé tí ń bọ̀, kí a sì lè rí ọ lójúkojú nípasẹ̀ Kristi Olúwa wa. Ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́, àrá sán, atẹ́gùn fẹ́, ìjìjà kò gbé wa lọ, ó yẹ ká dúpẹ́. Bó ṣe ń lọ sínú àdúrà láàárọ̀ yìí, bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bàbá o ṣé o fún ìdásí rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo oore tó rí gbà, ní pàtàkì lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Dúpẹ́ pé bàbá o mà ṣé o. Bó ṣe ń dúpẹ́ bẹ́ẹ̀ náà ni kó sì máa sọ fún Ọlọ́run wípé kó fún ọ lókun àti agbára láti lo ẹ̀bùn tí Ọlọ́run fún ọ, láti lo ẹ̀bùn náà láti jèrè ọkàn, kí ohun búburú kó má fọ̀ sí ọ nígbà tí olùgbàlà rẹ bá padà dé. Tálẹ́ǹtì ta fún ọ, sọ fún Olódùmarè, agbára láti lò fún ìyìn àti ògo rẹ, Olúwa gbé wọ̀ mí. Sọ fún Olódùmarè, má jẹ́ ń jẹ́ aláwàwí nígbà tó bá padà dé. Jẹ́ni tí ó jèrè fún ọkàn fún ọ, tó jèrè àwọn ènìyàn tán ti sọnù padà sínú agbo rẹ. Sọ fún Olódùmarè, má jẹ́ ń sí tálẹ́ǹtì rẹ lò Olúwa o. Gbogbo tó ṣe fún mi, jẹ́ kí n lè lò ó fún ìgbélékè ògo orúkọ rẹ. Bàbá olóore ọ̀fẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ rẹ, a gbé ọ̀gá o. A yìn ọ́ lógo nítorí pé a ti fi sínú àdúrà wa láàárọ̀ yìí pé bá a ṣe fẹ́ gẹ́lẹ́ ni kó o ṣe fún wa. Gbogbo tí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbọ́, tí wọ́n ń wò nílé lákòókò yìí fi sọ́kàn, tí wọ́n ń bọ́ sọ, Olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́. Eléyìí tí wọ́n láwọn ò fẹ́, bàbá lè jìnnà sí wọn. Káyọ̀ wa kó pọ̀, ká lè máa yìn ọ́ lógo. A dúpẹ́ nítorí pé o ti gbọ́ tiwa o. Nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. A ó tẹ̀síwájú nígbàtí a ó máa kọrin nínú ìwé orin mímọ́, orin 402. Shall
Kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ṣe a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ mú wa rí oṣù tuntun. Ẹ dẹ̀ mú wa wá sínú ilé mímọ́ yín lọ́jọ́ òní láti wá gbọ́ ọ̀rọ̀ yín. Bàbá ẹ gbọ́ pé kẹ́ gba ìyìn wa. Bá a ti ń lọ sínú ọ̀rọ̀ yín, ẹ wá bá wa sọ̀rọ̀ Olúwa. Ẹ jẹ́ kọ́rọ̀ yín kó so èso rere sí ọkàn gbogbo àwọn tó gbọ́ níbikíbi tí wọ́n bá wà lọ́jọ́ òní. Kí ayọ̀ wọn kí ó kún, kí àlàáfíà kó wà lára wọn. Kí wọ́n dẹ̀ máa ní tẹ̀síwájú nínú ohun tí ń ṣe ti ẹ̀mí. Ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Àmín. Ará nínú Olúwa, lẹ́ẹ̀kan sí mo kí yín pé ẹ kú oṣù tuntun. Oṣù òmìnira fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà wa ni pé yóò dáa fún Nàìjíríà o. Ọlọ́run á bá wa ṣe ọ̀nà àbáyọ nínú gbogbo rògbòdìyàn tó bá ìlú wa yìí. A máa rí bá ti ṣe o. A máa rọ́nà gbégbà. Kò ní ṣòro ṣe fún wa. Ọlọ́run á la ọ̀nà fún wa. Ọ̀nà tó tọ́, ọ̀nà tó yẹ, ọ̀nà tó máa mú èrè gidi wá fún wa. Bẹ́ẹ̀ lọ́lọ́run á ṣètò oníkálùkù wa tó ń gbọ́ mi láàárọ̀ ọjọ́ òní. Ní orúkọ Jésù Kristi. Àmín. Tẹ́ bá ṣí Bíbélì sí ìhìnrere ti Mátíù, orí 25, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 14. Ìtàn kan wà ńbẹ̀ nípa ọkùnrin ọlọ́rọ̀ kan tó fẹ́ lọ sí ìrìn àjò jíjìn. Ó dẹ̀ mú lára ohun ìní rẹ̀, ó pín fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ 3. Ó fún ìkíní ní tálẹ́ǹtì 5, ó fún kejì ní tálẹ́ǹtì 2, ó fún kẹta ní tálẹ́ǹtì 1. Ohun tí mo kọ́kọ́ fẹ́ fi yé wa nípa ọ̀rọ̀ yìí ni wípé kò fún oníkálùkù níye kan náà. Ọlọ́run ò kì í fún gbogbo wa níye kan náà. Ó máa ń fún wa gẹ́gẹ́ bí agbára wa ṣe mọ, gẹ́gẹ́ bí a ṣe lè lò ó sí ní ẹni. Nípa bẹ́ẹ̀ kò ní sẹ́ni tó máa wá ní pé ohun tí wọ́n fún mi ló kà mí láyà tí mi ò lè fi ṣe nǹkan kan. Ó ti o. Ohunkóhun tọ́lọ́run bá gbé ẹ lọ́wọ́, ó ti wù ẹ́ dáadáa, ó rí i pé o lágbára àti ṣe. Ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni pé báwo lo ṣe ń lo àwọn nǹkan tí Ọlọ́run fi sí ọ lọ́wọ́? Kì í ṣe owó nìkan. Oríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́run fún gbogbo àwa ọmọ lẹ́yìn ẹ̀. Ẹlòmíì ẹ̀bùn orin kíkọ ni. Ẹlòmíì ó ní àjò. Ẹlòmíì ká ràn yàn lọ́wọ́ ká ti ṣeré ká ti. Ẹlòmíì kẹtẹrẹ ó mọ̀ bọ́n ṣe ń wàásù. Bẹ́ẹ̀ lọ ni. Kí ni àwọn ẹ̀bùn tí Ọlọ́run fi fún ọ? Báwo lo ṣe ń lò fún ìdàgbàsókè ìjọ Ọlọ́run? Ibi tí ọ̀rọ̀ yìí tí kókó wà nú ẹ̀yìn. A sọ fún wa pé ọmọ ọ̀dọ̀ kìíní tí a fún ní ẹ̀bùn 5, ó mú ó lọ fi ṣòwò, ó dẹ̀ tún pa 5 sí. Bẹ́ẹ̀ náà ni ọmọ ọ̀dọ̀ tá fún ní ẹ̀bùn 2, ó náà mú ó lọ fi ṣòwò, bẹ́ẹ̀ náà ni ó tún pa 2 sí. Ṣùgbọ́n èyí tá fún ní ẹyọ kan ṣe ló lọ rì mọ́lẹ̀. Ọlọ́run má jẹ́ ká rí tálẹ́ǹtì wa mọ́lẹ̀ o. Ẹ bá mi ṣàmì sí. Màá tún sọ lẹ́ẹ̀kan sí pé Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rí tálẹ́ǹtì yín mọ́lẹ̀. Nítorí ó léwu púpọ̀ kí ẹ rí tálẹ́ǹtì tọ́lọ́run bá fún un mọ́lẹ̀. Bí gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe rí. Tẹ́ bá ka ìtàn yẹn dáadáa, àwọn 2 tó kù, ohun tí ọ̀gá wọn sọ fún wọn ni pé o ṣeun ọmọ ọ̀dọ̀ rere, bọ́ sínú ayọ̀ ọ̀gá rẹ̀. Ìyẹn ni wípé ọmọ ọ̀dọ̀ ẹrú, ọ̀gá rẹ̀ pè gẹ́gẹ́ bí pé wọ́n jọ jẹ́ ẹgbẹ́. Ṣé mọ̀ wípé ẹrú ò kí ní kò lè bọ́ sínú ayọ̀ ọ̀gá ẹ̀ bá kankan tí ọ̀gá àti ẹrú bá jọ jáde látàárọ̀ tí wọ́n bá dé, tọ́gà bá jókòó, ẹrú á tún lọ kíchìnì, á lọ ṣe oúnjẹ fọ́gà kó tó á tún wá dúró lórí ọ̀gá kó rí pọ́gà jẹun dáadáa kó tó di pé òun náà jẹun. Ṣùgbọ́n eléyìí ó ní bọ́ sínú ayọ̀ ọ̀gá rẹ̀, yẹn ni pé wọ́n jọ máa gbádùn ni fún nǹkan tó ṣe yẹn nìyẹn. Irú nǹkan tó yẹ wá nìyẹn, irú nǹkan tí Ọlọ́run tó fẹ́ fún wa nìyẹn. Mo fẹ́ kẹ́ ẹ rántí pé ìtàn yìí ohun tó dúró lórí ni pé kí ni à ń ṣe nígbàgbà tí a retí pípadàbọ̀ Jésù. Kókó tí ìtàn yìí dúró lé lórí nìyẹn. Àwọn nǹkan wo là ń gbé ṣe
nígbà tá à ń retí ìpadàbọ̀ Jésù. Ọlọ́run ti fún wa ní oríṣiríṣi ẹ̀bùn gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi pé ká lọ fi ṣiṣẹ́ fún ìtànkálẹ̀ ìyìn rere lóríṣiríṣi, pé ká fi ran ọmọnìkejì wa lọ́wọ́. Oríṣiríṣi ẹ̀bùn dẹ̀ ni mo ṣe ti sọ lẹ́ẹ̀kan sí. Báwo lo ṣe ń lo ẹ̀bùn tí Ọlọ́run fún ọ nìyẹn? Ẹlòmíì kan jókòó kò ṣe nǹkan kan, òun náà ọmọlẹ́yìn Ọlọ́run kò ṣe nǹkan kan, kò tiẹ̀ náání ohunkóhun ni, ó kọ̀ wà bẹ́ẹ̀ ṣá. Irú ìwà báyìí ó léwu púpọ̀, torí kí ni Kristi sọ fún ọmọ ọ̀dọ̀ kẹta yẹn? Ó ní ẹ gba ẹyọ kan tá a ti fún, kẹ́ fún àwọn tó lò tí wọn dáadáa. Ìyẹn ni pé ìwọ̀nba díẹ̀ tọ́lọ́run tún fún àtúgbà lọ́wọ́ ẹ̀, àtúgbè fẹ́ lómi. Ohun rere tọ́lọ́run fún mi, èṣù ayé ẹ̀ṣẹ̀ ò ní gbà lọ́wọ́ mi, wọn ò ní gbé fẹ́ lómi, ipò mi ò ní ṣòfò lórúkọ Jésù Kristi. Iwájú iwájú ni màmá lọ. Ó ṣe pàtàkì ká súnra wa kì, ká wo àwọn nǹkan tó yẹ ká ṣe, ká dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni fún ìtànkálẹ̀ ìrere Kristi. Níbi tó wà, báwo lo ṣe ń tan iná ìrere Kristi sí àwọn tó wà káàkiri ẹ̀? Ọ̀nà wo ló ń gbà ṣiṣẹ́ fún Kristi àti fún ìjọba Ọlọ́run? Àdúrà mi ni wípé wọn ò ní dà wá nù níkẹyìn bí wọ́n ṣe da ẹnìkan yìí mú. Ó ní kí wọ́n kàn gbà lọ́wọ́ ẹ̀, ó tún máa jìyà nídìí ẹ̀. Níkẹyìn ìwọ tí àbá bá ṣe rere lọ́wọ́ ẹ̀, wàá pàdánù ìjọba Ọlọ́run yìí. Ọlọ́run ní jẹ́ ká pàdánù ìjọba Ọlọ́run. Ọlọ́run á máa dúró tì wá, á máa ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n ó ṣe pàtàkì ká yẹ ara wa wò. Bóyá o dẹ̀ ń gbọ́ mi tó jẹ́ wípé o ò tiẹ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú Kristi, ó máa léwu púpọ̀ púpọ̀. Tó o bá tí gba Kristi sí ìgbésí ayé ẹ̀, ìyẹn tún léwu, ó tún pọ̀ ju eléyìí tá à ń sọ̀rọ̀ ẹ̀. Ayé ṣí fún ọ lọ́jọ́ òní láti ronúpìwàdà, kó o jọ̀wọ́ ayé rẹ fún Kristi, kó o ní Kristi wá jọba lọ́kàn mi, ṣàánú mi, wẹ̀ mí mọ́ kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ mi, wá sọ mí di àtúnbí. Tó bá ti gbarú àdúrà bẹ́ẹ̀, ó di ọmọlẹ́yìn Kristi. Wàá wá ṣọ́ọ̀ṣì níbi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ Ọlọ́run, tí wọ́n ti ń ka Bíbélì dáadáa. Wàá wà lábẹ́ ẹ̀kọ́ wọn kí wọn náà kó lè ní ìdàgbàsókè sí nínú ohun tí ń ṣe ti Kristi. Ní gbogbo ìgbà tó bá náà ń ṣe báyìí, oore ọ̀fẹ́ Kristi yóò máa wà pẹ̀lú ẹ, yóò sì máa darí ẹnu gbogbo. Ẹ̀yin ará nínú Olúwa, ẹ má jẹ́ ká gbàgbé pé àwọn nǹkan kan wà tọ́lọ́run ti fi fún wa tó yẹ ká lò. Ǹjẹ́ o tiẹ̀ ti mọ àwọn nǹkan tọ́lọ́run fi fún, àwọn ẹ̀bùn tọ́lọ́run fún ẹ? Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ wọ́n? Ǹjẹ́ o ṣetán láti lò wọ́n fún ìdàgbàsókè iṣẹ́ Ọlọ́run? Tó o bá ti ṣetán, àyè sì wà fún ọ báyìí láti yí padà, kó o bẹ̀rẹ̀ sí ní máa lo àwọn ẹ̀bùn yìí fún ìtànká ìrere Ọlọ́run. Bó tẹ̀ ṣe ń ṣe, Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ. Kò ní ṣòro ṣe fún ẹ. O ò dẹ̀ ní ṣìṣe níbẹ̀ o. O ò ní kábàámọ̀. Àlàáfíà Kristi á máa wà pẹ̀lú ẹ látòní lọ àti títí láéláé. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ṣe adúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tó ti jáde lọ́jọ́ òní. Àdúrà wa ni pé kọ́ ọ̀rọ̀ rẹ kó so èso rere ní ọkàn wa àti ní ìgbésí ayé wa. Kọ́ wa láti máa lo àwọn nǹkan tó ti fi fún wa fún ìdàgbàsókè ìjọba Ọlọ́run nílẹ̀ alààyè. A gbàdúrà yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ púpọ̀ fún eléyìí tá a ti fi etí wa gbọ́ nínú ìwàásù lónìí. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ náà kò ní lọ lásán nínú ayé wa. Ẹ jẹ́ kí gbogbo wa ká múra sí ọ̀rọ̀ ìmọ́tótó wa. Àìsàn kògbóògùn ni kò ní padà sínú ayé wa o. Bẹ́ẹ̀ la sì ń sọ fún wa, gbogbo àwa tá àti ní oore ọ̀fẹ́ láti máa lọ sí ilé ìsìn, gbogbo tó bá jójúṣe wa nínú ilé ìsìn wa, ẹ jẹ́ ká ṣe é. Ọlọ́run yóò máa bùkún fún wa. A pè bàbá wa bíṣọ̀bù aláṣẹ láti wá rọ̀jò àdúrà lé wa lórí.
ẹ̀yin ará nínú Olúwa lẹ́ẹ̀kan sí mo tún ní kí n fi tó yín létí pé ní ìrọ̀lẹ́ ọjọ́ òní ní aago 6 lórí rédíò wa Orísun FM ètò ìdánilẹ́kọ̀ọ́ ti Bíbélì yóò máa wáyé láti aago 6 sí aago 6:30. A rọ̀ yín pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa nírọ̀lẹ́. Bẹ́ẹ̀ náà ni ẹ lè máa wò lórí Facebook tàbí YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyíkéyìí tẹ́ bá ráyè kẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Nígbà tẹ́ bá dẹ̀ darapọ̀ mọ́ wa tẹ́ ń kọ́ ẹ̀kọ́ Bíbélì, Ọlọ́run á túbọ̀ máa kọ́ yín sí ni. Bẹ́ẹ̀ náà ni mo wá fẹ́ rọ̀ yín o, ẹ̀yin tọ́lọ́run bá mí sí láti ràn wá lọ́wọ́ láti máa rí wípé ètò yìí ń jáde ní gbogbo ọjọ́ Sunday. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ bu ọ́sápò kẹ́ ẹ tọwọ́ bàpò kẹ́ ẹ bu owó díẹ̀ fún wa ká lè máa fi ṣe ìtànkálẹ̀ ìhìnrere. Account number wa ó ní 0171748809 0171748809. Bank wa ní Guarantee Trust Bank. Orúkọ àkáǹtì yẹn ní Diocese of Ife Special Fund. Ọlọ́run á ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ yín tá a ti rí gbà lọ́jọ́ òní. Bàbá ẹ gbọ́ pé kẹ́ ẹ gba yín wa. Ǹjẹ́ gbogbo àwọn ọmọ yín tẹ́ ti mú rí oṣù October, bàbá aláàánú jùlọ níbikíbi tí wọ́n bá yà sí, oore ọ̀fẹ́ yín yóò tẹ̀lé wọn. Àlàáfíà yín yóò wà pẹ̀lú wọn. Wọ́n á máa rí bá ti ṣe, wọ́n á máa rọ́nà gbégbá, kò ní ṣòro ṣe fún wọn. Àlàáfíà Kristi á máa jẹ́ tiwọn. Ní gbogbo ohun tó ń bá dáwọ́lé, gbogbo ẹ̀ máa yọrí sí rere ni. Ààbò yín tó nípọn bíi ti bàbá, ẹ bá mi fi jíǹkì gbogbo àwọn ọmọ yín. Àti pé kí ìbùkún Ọlọ́run Olódùmarè, ìbùkún ti bàbá, ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ kó wà lórí gbogbo wa, kó máa bá wa gbé látòní lọ àti títí láéláé. Orin ìparí ìsìn, orin nínú ìwé orin mímọ́, orin 409.